ẹ̀yin tẹ́ ẹ lọ sídìí èṣù yìí tẹ́ ẹ lọ ń gbé àwọn èèyàn rẹ níbẹ̀ tẹ́ ẹ lọ ń gbé àwọn èèyàn rẹ níbẹ̀ ẹ rí pé ẹ lórí lọ́rùn ṣé rí pé wọn bímọ nínú ìran yín ṣé rí pé ayé ti bàjẹ́ ṣé rí pé ẹni òfò ní sá ṣé rí pé ẹ wáyé eré ṣé rí pé kò yẹ kán kí ìyá yẹn Báríkà nígbà tí wọ́n bí ẹ ṣé rí pé nígbà tí wọ́n bí ó yẹ kí wọ́n sunkún ni kò yẹ kí wọ́n rẹ́rìn ẹ jẹ́ ká kọ́ lébi ìbànú Bùkọ́lá Sàràkí tẹ́ ẹ ń sọ yìí tẹ́yìn wá lọ sídìí èṣù sìn àbí ìdíkẹ́lẹ́ lọ kó kinní fún yẹn tẹ́yìn wá lọ ń gbé àwọn tí wọ́n ẹni tó fà kalẹ̀ pé tí ò bá ti wọlé ẹ wá ń gbé àwọn tó bá ní kó mọ̀ rí tiẹ̀ ẹ wá ń gbé wọn sí pé ẹ wá ń gbére pé àwọn tó bá ní kó mọ̀ rí tiẹ̀ ṣe àwọn tó bá ń di lọ́wọ́ ta ní di lọ́wọ́ àbóhùn dẹ̀wò yẹn lọ́wọ́ ṣé ẹ dẹ̀ mọ̀ túmọ̀ kété tí ẹ sọ sá ẹ̀yin ará lọ ni ẹ ṣe wá ya fọ́fun gbọ̀n báyìí ná ẹ̀yin ará lọ ni ẹ ṣe wá ya láì lójútì báyìí ẹ̀yin ará lọ ni ẹ ṣe wá ya àríjẹ nídìí mọ̀dàrú ẹ̀yin ará lọ ni ẹ ṣe wá ya kẹ́ni mọ̀ ní báyìí ojú etí yín bẹ́ẹ̀ bá jẹun tán ẹ tún wá bì sásọ alájẹfẹnunu lẹ̀ níyín Bùkọ́lá Sàràkí tẹ́ ẹ sọ pé wọ́n fẹ́ dúró àbí òun díẹ̀ òyìn lọ́wọ́ ẹ̀sìn bàbá rẹ̀ tó fi wọlé èpò tó fi kú ni bàbá rẹ̀ ní darí yín abẹ́ ẹ̀kan náà ṣe bàbá ẹ̀ ní gbogbo wà báyìí òun ní mú yín jẹ báyìí ẹ tún wá sin ọmọ jẹ gómìnà 8 years lórí yín ó jẹ sẹ́nítọ̀ 8 years lórí yín ó tún fi èèyàn sí gómìnà nígbà yẹn ó fi fàtẹ̀ sí gómìnà nígbà yẹn ẹni tẹ́ ní pé jẹ́ kó rí tiẹ̀ ṣe nìyẹn o ọkàn yóò ní balẹ̀ olóòrùn tó tẹ́kọ̀ọ́ jù ní àkàrà tẹ́ gbé lọ yẹn tí iná máa jẹ ló la dá ní wáyé ṣé nìkan mọ́ ń jà wá dé ni òun jẹ gómìnà 8 years ó tún fi ẹlòmíì sípò gómìnà 8 years ó yẹ sẹ́nítọ̀ 8 years ó jẹ rẹ́pù ó tún lọ sí Àbújá ó tún lọ jẹ senate president níbẹ̀ náà ṣé dandan ní kẹ́sìn rán wọn ni ṣé òun nìkan níbẹ̀ nílùú ni ṣé ẹlòmíì ò láṣẹ orí mọ́nù ni ṣé kẹ́lòmíì mọ́ dìde mọ́nù ìlú ni èèyàn á ní rẹ́ẹ̀vù àánú ayé náà ni ilé is game lọ́rọ́ lé ayé ìgbáwáyé kò ló wá bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹni ẹ wá wà níbẹ̀ jẹ́ kó rí tẹ̀ ẹ tún ló pé òun lẹ tún fẹ́ nígbà tó sì wà ń bẹ̀ kó sí nǹkan tó ṣe fún yín o ilé ìsọnù tẹ́ ń pè nílé lókè tán kọ́ tán ti ń pín owó fún yín ayé àwọn ará Ìlọrin ó mọ̀ ti ṣòfò ayé wọn ti bàjẹ́ o ọ̀n mọ̀ lórí lọ́rùn ọ̀n mọ̀ nínú ro èèyàn kọ́ lè rọ́kalẹ̀ fún yín ìdẹ̀ ń fún yín lówó níbẹ̀ láì gbé láì fà ọ̀rẹ́ ní àgbà àwọn ìyá yín ẹ wà lẹ́nu lólé lókè wọ́n pa síbẹ̀ ọdọọdún ni wọ́n kú síbẹ̀ kò rújú kì í ṣe kan tẹ́ pé ẹ mọ̀jágbé ò sí bẹ́ẹ̀ kò rújú èèyàn kan wá dé wá nílé rọ́tẹ́ lẹ́ẹ̀kọ́ yóò òun ibẹ̀ ilẹ̀ ìjọba ní o òun túbẹ̀ ṣe dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ní mú lọ́tà ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ ẹni títí ń ṣe bọ̀ láti 2000 títí ń ṣe bọ̀ wá láti 2000 títí ń ṣe bọ̀ wá di 2026 ẹ wá láwọn kò jẹ́ kó rí tiẹ̀ ṣe ẹ ní sórí ẹ ní gani ìrìn bẹ́ẹ̀ ṣe wà yẹn bó tí gbogbo ìdìbò òní bá rí báyìí wọ́n máa gbà so Bùkọ́lá Sàràkí lẹ́ ń sọ pé àwọn kan tó ń dínà mọ́ Sàràkí àbóhùn ń dínà mọ́ àwọn kan ọ̀rọ̀ tí ẹ ní evidence fún ẹ̀rẹ̀ jáde dẹ̀ so gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ rí kí ni wọ́n àdẹ̀lé wá gbé yín gọ́ọ̀mẹ̀ntì ẹ̀dẹ̀ rúrùn kan báyìí ẹ̀dẹ̀lé wá gbé wọn wọ́n lọ sí ìdìbò kan dẹ̀ lọ ń gbà wọn kan rí níbẹ̀ over Bùkọ́lá Sàràkí tó ti lo tẹ́nà tiẹ̀ lò tó ti fìyàn síbẹ̀ ṣé bá ṣe máa lò lọ náà ní ṣé bá ṣe fún máa lò lọ náà ní àwa ní pé Nàìjíríà dábọ̀ Nàìjíríà ṣe wá fi padà Nàìjíríà ò lè dáa kò lè dá nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ti ṣiṣẹ́ àwọn tí wọ́n ti kàwé àwọn tí wọ́n ti nímọ̀ tó yẹ kán wà nípò wọn pọ̀ sí àwọn ọ̀nà kan náà kàn ti ra wọn bọ̀bẹ̀ àlè máa lò lọ báyìí àlè máa sùúrù yẹn kan lọ láéláé ìgbà máa ń yí ó jẹ ọmọ rẹ jẹ ó tún fìyàn síbẹ̀ fi síbẹ̀ tó ti bẹ́ẹ̀ náà kó tó di lọ́nà tó ní atókùmọ̀ kú àmọ̀ràn lọ nìyí èròǹgbà yín tábà tí bá èròǹgbà fídíò ẹ̀ bá fàwọn èròǹgbà yín sí under comment section ẹ̀ bá like ẹ̀ bá repost ẹ̀ bá share àjùwà ṣe láti tẹ̀lé mọ́lẹ̀ kò sí nǹkan tó kù mọ́ báyìí nínú Islam náà tó jẹ́ ká mọ̀ pé ẹnìkan ò lè ṣèdájọ́ ẹnìkan o ẹnìkan tí ò sì tí kò lè pinnu ẹnìkan o so kí ló dé tẹ́ wá pinnu fún àwa táwa jẹ lẹ́bọ
ẹlẹ́bọ nílò àwa yìí in táwọn sì mọ̀ sí táwọn fi kúnu and I'm proud to be ẹlẹ́bọ. So ẹ̀yin mọ̀ pé ilé ọlá kò sí nǹkan tí ò lè padà mọ́ báyàn kí n tó lọ fà náà jẹ́ ká kọ́ débìdò iná. Píná fúnra yín lẹ̀ wá ní píná fẹ́ nìkan. Ṣé ètò ìgbẹ́ yín gan fúnra yín gan ọ̀tá ara yín gan náà ní láàrin ara yín náà lẹ̀ wá ní wá píná fẹ́ nìkan lẹ̀ wá ní bẹ́lú mi ṣọ̀tá. Ẹ̀yin tó jẹ́ pé ẹnu yín gun òkú nínú Islam. Tìjàní sọ pé Kọ̀díyà wọná, Kọ̀díyà sọ pé Dárúsàlámù wọná, Dárúsàlámù sọ pé Nẹ́sàtò wọná, Nẹ́sàtò lè lọ Kọ̀ríbù. Ẹ̀sìlẹ̀ ń ṣe Islam kan náà. Ẹni ìwé kan náà ló gbé dání. Àwọn Sálàfíà sọ pé ẹ wọná báyìí wọ́n ń ta yín láyé wọ́n ń jó yín lá. Ẹ wá ń sunkún. Sálàfíà sọ pé ẹ̀yin Tìjàníyà ẹ wọná o, Kòdíkàsí ẹ wọná o, Alùsúnà kíníkan ẹ wọná o, ẹ wá ń sunkún ẹ wá ń ké. Ẹ sì wá rántí pé ẹnìkan sì lè ṣèdájọ́ ẹnìkan. Ẹ sì wá rántí àmọ́ ẹ sì ṣèdájọ́ àwọn ẹlẹ́bọ o. Ńgbà tó bá jẹ́ pé ìdájọ́ ẹlẹ́bọ ló bá dá fáwọn ẹlẹ́bọ wọná inú yóò gbóòórùn ẹ̀dá kẹfọ́ gbéra. Èèyàn ní níkà méjì mẹ́ta kó má fi kan ṣe níbẹ̀. Èèyàn ní níkà méjì mẹ́ta kó má ṣe kí ni kó má padà fi kan ṣe níbi wípé àfikàn ṣe náà ni. Ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó kò ní, ẹ̀sìn tí ò ní peace. Ẹ̀sìn ìjà lónìí ìjà lọ́la ẹ̀sìn tó gbé láàrin ayé gan ìgbàta ayé ẹ̀fojúdé wúra yín. Àkóbá yín lẹ̀ mọ́ ṣe káàkiri. Ẹ̀yin ń ṣèdájọ́ ẹlẹ́bọ tó bá sì ya ẹlẹ́bọ sọ fún pé gbogbo kan tí Allah dá dáradára ni o. So Allah tó ṣe Allah ò mọ̀ nípa ẹbọ. So tá ló bá mọ̀ nípa ẹbọ ajẹ́ pé àwọn kan tó wà tó ń jẹ́ àṣẹ̀dá tí tó ṣe Allah nìyẹn. Wáyé tí Allah mọ̀ jowú. Wáyé tí Allah ò ní mọ̀ lórí gbogbo kan tá ló bá mọ̀ pé ẹbọ wáyé tó jẹ́ kí ẹbọ kọ́kọ́ lálẹ́ in the first place náà. Nígbà tá Allah mọ̀ pé ẹbọ ṣe ò dáa. Allah mọ̀ pé ẹbọ ṣe ó dẹ̀ dẹ́bọ ṣe. Àwọn tó dẹ̀ ń dẹ́bọ ẹlẹ́wọ̀ tí wọ́n Allah ò dé lè pa wọ́n rẹ́. Allah ò dé lè ṣèdájọ́ tí wọ́n pé ká sọ pé ká mọ̀ jìmọ̀ ẹ̀yin ni wọ́n rántí wa. Ó wá dìísìn Allah tó wá rán ẹ̀yin sí àwọn ẹlẹ́bọ rẹ̀ bá pé kẹ́ mọ́ sọ fún wa wọ̀ náà dá kí nìkan tá bá kú sí ẹbọ iná láwọ̀ yẹn. Dìísìn Allah ló tún wá rán àwọn Alùsúnà sẹ́yìn náà pé ó ti dojú dé. Ẹ ti di ọ̀tá ara yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ wá ẹkún ẹ̀ nílé sùn. Ẹ wá ẹkún ẹ̀ nílé sùn ẹ̀jẹ̀ lẹ́mú padà sùn. Aṣọ bọ́mọ yẹn yín mọ́. Ìdígulo tó lọmọ yẹn gbé wọjà. Àwa ti mọ̀ pé Islam padà dojú dé. Yóò padà ṣẹ̀sìn. Ẹni tí bá ń tẹ̀lé Islam bí ẹni tí bá ń tẹ̀lé wèrè ni. Àpòyìn tí. Tí wọ́n bá ti bá ara fídíò wa ẹ bá wa comment sọ́nà comment sọ́nà correction. Ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa repost. Àjọṣe láti ètò Èdùmàrè. Ẹ̀yin àáfàá tẹnìkan yẹn máa jáde kan lọ máa wo olóòlù. Ẹ̀yin dà báyìí ẹ máa jáde kẹ́ wá sórí burúkú tó mọ̀ ti débẹ̀ ni tó mọ̀ wò. Ẹni àwọn obìnrin tẹnìkan lọ máa wo olóòlù. Ẹ lọ máa wò irọ́ ni Yorùbá level ni kò lè ṣe kẹ́ fún yín irú bí lẹ́kọ̀ọ́ tó fi jáde. Tẹ́ ń bayé àwọn èèyàn jẹ́. Tẹ́ ń ta àwọn ènìyàn. Obìnrin tó lọ wo olóòlù tí ò jẹ́rò ayé tí ò jẹ́rò ọ̀run ẹ máa jáde kẹ́ mọ̀ ṣe fídíò lé lórí. Ẹ máa jáde kẹ́ mọ̀ wá gbá kalẹ̀ alọ́ mọ̀ gbá kalẹ̀. Ẹ mọ̀ jáde kẹ́ mọ̀ lọ gba ọkùnrin lé lórí. Obìnrin yín pátá ẹ mọ̀ ti dìbò lé mọ̀ nífa. Ẹ mú ọmọ ọlọ́mọ ẹ sọ dodo burúkú tán ẹ wọ ọmọ ọlọ́mọ. Ẹ sọ dodo burúkú tán. Ẹ sọ dẹni tí ò jẹ́rò ọ̀run tán. Ẹ fi ọ̀rọ̀ ẹnu ti yín látara pé kí ni ẹ sáfẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ sáfẹ́ fẹ́ balẹ̀ kóòtù òjìlẹ̀ jẹ́. Mo ti trust yín pa mo ti ní ìgbàgbé nínú ipa pé àáfàá ìkẹta fún ọba ti sọ wẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí mo gbé ibà náà ni. Mo mọ̀ pé àáfàá náà fúyẹ́ ju òwú aláǹtakùn lọ. Mo mọ̀ pé ẹ̀ ń bà wọn lẹ́jẹ̀ bí mo mọ̀ pé ẹ̀ ń ṣàwọn lọ́nà. Ká ní pé bí ta ti ní gọ́fẹ̀tì bá ní gbogbo ẹ̀yin àáfàá tẹ push àwọn ọmọ tẹ́ ń báyà ọmọ jẹ́ pé kẹ́lọ́ mọ́ wo lóòlù ó yẹ kẹ́lọ́ arrest ni ó yẹ kẹ́lọ́ get arrested ni. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó yẹ kẹ́lọ́ gbé gbogbo ẹ̀yin àáfàá tẹ jáde tẹ́ ṣe fídíò nípa olóòlù pé kẹ́ mọ́ gbó olóòlù ó yẹ kí wọ́n lọ gbé para rẹ̀. Tí ọmọ ẹ ló pa ẹni àbí mọ́jì ló pa ẹni tó rí mọ́tò tí mọ́tò ń bọ̀ wá mọ́tò ní ń bọ̀ yìí mọ́tò máa ń pààyàn o ó wá ní rọ́ ni òun fẹ́ dẹ̀já ó wá lọ kọjá níwájú mọ́tò wa gba wá kú ṣé mọ́tò ló padà bò ló para rẹ̀. Ẹni tó mú okùn tó áńgì okùn sókè báyìí tó sì gorí àpótí tó sì lọ fọrùn kọ́ okùn yẹn tó pokùnso fúnra rẹ̀ tó yẹsẹ̀ kúrò ní àpótí yẹn tó fi wá kú ṣé òun ló pa ẹ̀ ni àbí okùn ló pa á. Ẹ̀yin lẹ pọ̀ mọ̀ yìí ẹjọ́ mu yóò sì padà gbogbo ẹ̀yin àfà. Ẹ̀yin àfà lẹ kó tó jí ẹjọ́ mu yóò bí gbogbo ẹ̀yin àfà tẹ́ wá tẹ́ ṣe fídíò pé kẹ́ lọ rólòlù ìyàwó tí ń bẹ ńlé o ẹ̀ ní kẹ́ lọ rólòlù o ẹ̀ mú ìyàwó yín lọ níjọ olóòlù o ọmọ yín bẹ ńlé ẹ̀ fọmọ yín lọ́wọ́ kẹ́ mú lọ rólòlù o
ẹ ti dìbò lé ní o ẹ lè gbégẹ̀ sí ẹ abánidá ti bá ní débẹ̀ ní o ẹ bó mo yẹn dá tán ẹ ti dìbò ẹ lè ṣàkàn lé lórí. Alaguzi ìwọ́dà gọ́ọ̀mẹ̀ntì ẹgbẹ́ àrẹ́sà Alaguzi ó ṣe fídíò lórí pé kí àwọn èèyàn kan jáde pé kán lọ wo lóòlù pé káwọn obìnrin jáde kán lọ wo lóòlù. Gọ́ọ̀mẹ̀ntì Alaguzi ẹgbẹ́ get arrested nǹkan tó dálẹ̀ ní. Àwọn tí wọ́n ń ṣẹ̀yìn lọ́nà lórí social media ní Alaguzi wà. Wọ́n ń ṣẹ̀yìn lọ́nà lórí social media. Gọ́ọ̀mẹ̀ntì ṣé bá ṣe fẹ́ mọ̀ wà náà ní wọ́n bá yé àwọn youth Nàìjíríà jẹ́. Ayọ́dúnlá àwọn Nàìjíríà wọ́n bá wọn láyé jẹ́ náà. Ó ṣe fídíò lóríṣiríṣi. We have the proof of it. Ó delete lóòótọ́ bẹ̀tẹ̀ àwọn àkànní lọ́wọ́. Alaguzi ṣe fídíò ó dẹ̀ delete ẹ̀. Nígbà tó rí pé ọmọ yẹn ti kú torí pé ó ti yíwọ́ ó di fídíò yẹn. Okọ̀ ọmọ yìí máa bí ọ́ torí kò jẹ́rọ ayé kò jẹ́rọ ọmọ bó ṣe wáyé báyìí. Ẹ wo bẹ́ẹ̀ ti fún ọmọ ọlọ́mọ ṣẹ̀sín. Ẹ wo bẹ́ẹ̀ ti fún ọlọ́mọ ṣẹ̀sín. Ká ní pé bó ṣe wá lọ lórí nǹkan kò bá ṣe ẹ̀yin àfọlẹ́ kọ̀ọ̀kan mọ jáde sọ pé ṣe rí báyìí nǹkan kò ṣe o wọ́n fi tàn yín ni o wọ́n fi àlẹ́ mọ́ nǹkan kò ṣe o. Àmọ́ ó jáde ó lọ lórí nǹkan ṣe báyìí ó kàn ra fídíò lásán kékeré lásán nǹkan ṣe ẹ mọ̀ tí débólé ẹ mọ̀ sọ̀rọ̀ kankan. Ká ní ìjọ ti olóòlù bá jáde bá ní ẹ mọ̀ tí mọ fi olóòlù ṣẹ̀sìn ẹ mọ̀ tí mọ ní pé rọ́ ni ẹ mọ̀ tí mọ ní pé olóòlù mọ̀ lágbára ẹ mọ̀ tí mọ ní pé wọ́n kàn fẹnu nú púṣọ olóòlù. Ó ṣẹlẹ̀ tán sí gbogbo ẹ dákẹ́ ẹ tọ́ bọnú ẹ wá gbé fídíò àwọn ẹ̀rẹ́ kan tó lè ṣe fídíò lórí nǹkan tó ṣe lórí ọmọ tó lọ para rẹ̀ yẹn. Olóòlù pààyàn o ọmọ yẹn ló para rẹ̀ o torí pé kí ni àwọn èèyàn pọ̀ níbẹ̀ ń gbọ́ tó lòlù jáde àwọn ọkùnrin pọ̀ mi dáadáa obìnrin ní pé kí ìwọ sórí wo obìnrin náà tí wọ́n ti bà láyé jẹ́ náà tí wọ́n ti tẹ̀ ẹ́ kò sí ká tọkùnrin ṣe tóbi ò lè ṣe irọ́ ni lásán afí ìṣèlú báyìí ni afí àlẹ́ mọ́yé ni táyé bá bẹ̀rẹ̀ láyé jẹ́ tán wọ́n á dẹ̀ ẹ̀dá rẹ̀ ṣẹ́ni pé wọ́n ti dọ́mí ìdá rẹ̀ báyìí wọ́n á tẹ̀ ẹ́ wọ́n á bẹ̀rẹ̀ láyé jẹ́ wọ́n á mú ẹ̀sìn wọ́n á ṣe é dá gọ̀ wọ́n á jẹ́ kó jẹ̀bẹ́ rẹ̀ wọ́n á dẹ̀ jọ sọ́kì kò lẹ́sẹ̀ rẹ̀ kò sí kankan mọ́lẹ̀ wọ́n mú wọn lọ síbẹ̀ o wọ́n wá ń ti ẹ̀yìn ọmọ ọlọ́mọ là ń ṣe dé tòlútòlú àwa ará àwọn mùsùlùmí obìnrin náà à ń gbèrò mọ́di yẹn kú lọ́wọ́ ọkọ ẹ ní ẹ̀hàn jẹ́ kẹ́ lọ sákìtì rẹ̀ jẹ́ mo wá ará àwọn obìnrin náà irọ́ ní àwọn jáde ẹ lọ rí ẹ sọ fún yàn ní táwa ṣe nílẹ̀ tiwa nìyẹn kì í ṣe ilẹ̀ àràbù la wa àti ní àràbù àwọn àràbù lè mọ̀ fẹ́ tiwọn wàhálà tiwọn nìyẹn àwọn àràbù náà ṣe kọ́ni tá a fẹ́ lẹ̀ tiwa náà bẹ́ẹ̀ ni ilẹ̀ tiwa láwa ní tán ṣe níbàdàn tí ìbàdàn tí ó fi ga nìyẹn níjọ́ tó bá ní pé wọ́n ní gbóró lùmọ́ ìbàdàn bẹ̀rẹ̀ sí ní àjùlọ sẹ́yìn nìyẹn ìbàdàn kò sẹ́yìn tí ò mọ ìbàdàn in the whole world is the second largest city in Africa nígbà táwọn wá sí wàá school ní bí 2000 ẹgbà yẹn is the largest city in Africa ìgbà tó yá ní àrà ṣe 2013 or 14 kọ́ ní Cairo gbàmù lọ ní Cairo fi the largest city in Africa kò sẹ́yìn tí ò mọ ìbàdàn is the largest ní Nàìjíríà is the largest ní West Africa is the largest nǹkan tó jẹ́ kó largest nìyẹn nǹkan tó jẹ́ kí ìdílé kó mọ ní ìdàgbàsókè tó jẹ́ kó mọ ga nìyẹn ẹni pé ká má ṣe mọ́ Káàbà tán lọ ń dorí ká ní Mẹ̀dínà tí wọ́n lọ yí káàkiri káwa náà sọ pé ká má ṣe mọ́ ká wá wo bí Káàbà ká wá wo bí Mẹ̀dínà ká wo bí yóò ṣe rí láìsí Káàbà kí ni jẹ́ Mẹ̀dínà kí ni jẹ́ Mọ́kà ṣé bí kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ló jẹ́ kí bẹ́ẹ̀ náà mọ̀ pé nǹkan tán ṣe níbàdàn náà ni ẹ̀ tó náà tó fi kú náà nìyẹn náà ẹ ti pọ̀ ọmọ ọlọ́mọ sáyé ẹ sọ di òkú rílẹ̀ bó ṣe kò lè jẹ́rọ̀ bó ṣe wáyé báyìí èmi ò pítì rẹ o mi ò kánú rẹ o èmi ò ní ẹ̀mú ṣèwúrẹ́ lára ṣe bí yẹn náà ní ẹ̀yìn pítì rẹ̀ bó ṣe yẹ kó rí fún náà nìyẹn tí ò bá rí bẹ̀ fún kò sí ìkàtí ń jẹ́ṣẹ̀ ṣe nìyẹn tí ọmọ yẹn tí ò bá padà rí bẹ̀ fún kó padà ṣẹ̀sín kó padà pásán ayé kó jù ẹ́rì kan tí ń wá kò sí ìkàtí ń jẹ́ṣẹ̀ àwọn afẹ́padà jáde mo sọ pé irọ́ ní ìṣẹ̀ṣẹ̀ ta là ń ṣe tí ò bá mọ rí báyìí kán mọ rí báyìí ṣírò ọmọ yẹn kò yẹ kó yé tó bá yé àbùkù ní fún wa ẹnu ò tọrọ nìyẹn àní mo jáde láti máa ṣe fídíò yìí ajẹ́ pé irọ́ ní ìṣẹ̀ṣẹ̀ tí ó gba tẹ́tàn pòrògbò ní ajẹ́ pé olóòlù irọ́ lásán ni gbogbo ẹ̀rọ kó wù kí wọ́n fún kò yẹ kó yé àti ní ojú àánú náà dẹ̀ ló bá débi tá a dé yìí ọmọ yẹn kan ní lẹ́gbẹ́ bí ọmọ ẹnìkan nígbà tí ń lọ tọ́ ọbọ náà yà lórí ọmọ ẹnìkan ní kò mọ̀ tó sósì ó lè rí tírélà kó mọ́ jà fún tírélà sórí àjàgbé kó mọ́ jà fún àjàgbé ó sọ wá rí olóòlù tán ní pé kẹjà fún tí ò wá jà fún gbogbo ọmọ tá a bá bí náà kọ́ ni ó yé gbogbo ọmọ tá a bá sì bí náà kọ́ ni ó dàgbà òbí tẹ̀ náà ti fojú sunkún rẹ̀ náà nù kó mọ bá yí ọmọ tá a bá wí fún tẹnu bá ti ká
ìkan tí mo padà ń bí náà ní ọmọ tẹ́nu bá sì ti ká sí ni aṣọ lè ká ẹnu ìyá rẹ̀ ò ká bó ṣe yẹ kó rí fún náà nìyẹn náà kébi mo wá pìtì rẹ̀ èmi ò pìtì rẹ̀ o ní pìtì rẹ̀ o ó ti bá wọn déwúlẹ̀ jẹlẹ́jẹlẹ́ ó ti bá wọn dẹ̀mọ̀jẹ̀ bó ṣe wà yẹn náà bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn làwọn fún mi fún ìṣẹ̀ṣẹ̀ ń bẹ lóòótọ́ òun ló mú wá jẹ́ ìbẹ̀rù fún àwọn àfáà kiri burúkú yìí bàbá pàjíyànjú wá ní pé ìṣẹ̀ṣẹ̀ tí my life beat mo ṣe wà yìí wá ṣẹ̀ṣẹ̀ dọjọ́ kú ni kí ló ń gbà yẹn bá physical conversation ìyìn fáwọn ẹlẹ́mọ̀ṣẹ́ wèrè táwọn àtọ ìkànnì èmi ò fáwọn olórí burúkú ẹ̀ rárá o wọ́n lọ́mọ kan tó dé tó fi ń gbé oṣù wèrè wọ́ o mo gbà yín sọ̀tọ̀ ní bó wọ̀ kọfẹ́ bó kọ́mọ́ fẹ́mi fuck off wàhálà tiẹ̀ nìyẹn ẹ bá fi pínà sí ọ̀nà conversation ẹ bá like ẹ bá share káàkiri ẹ bá share káàkiri ẹ bá repost àjùwà ṣe.